أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي الله ورضيت لكم الإسلام دينا شبابا أيال إلى المآلي أيشهد شوامي كالجبال. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله والصلاة والسلام على خير الأنام سيدنا ومولانا محمد رسول الله صلى الله عليه وسلم. وغاية رضوان الله على مولانا أبو العباس الشيخ أحمد بن محمد التيجاني رضي الله تعالى عنه. ورضوان الله أيضا على مولانا العارف بالله الذي لا عارف إلا ببابه واقف فضيلة الشيخ الحاج إبراهيم بن الحاج عبد الله نياس رضي الله تعالى عنه. ورضوان الله أيضا على مولانا السيد الرجال مولانا الشيخ الحاج عبد الرزاق بن الحاج عبد الوهاب رضي الله تعالى عنه. جماعة ẹjẹ́ adúpẹ́ fún Ọlọ́run. alhamdulillahi. gbogbo àwa tí a bá mọ̀ pé ìjókòó ọpẹ́ ni bí bàbá wa àlífà ṣe sọ lẹ́ẹ̀kan ẹ dákun ẹ jẹ́ á pariwo ká sọ pé alhamdulillahi rabbil alamin. alhamdulillahi rabbil alamin. ọwọ́ pé Ọlọ́run ọba kàwọ́ náà kún pọ̀ ń bẹ níjókòó yìí ní alẹ́ ìdákun sọ pé alhamdulillahi. alhamdulillahi rabbil alamin. ọpẹ́ ni fún Ọlọ́run. alhamdulillahi. a fi ìmọ̀ dúpẹ́ wa yìí a fi ń kí bàbá wa Maulana Sheikh Alhaji Abdulrazak. radiyallahu ta'ala anhu. bàbá dáadáa tí a kọ́ ẹ̀kọ́ tó pọ̀ lára wọn púpọ̀. ẹ jẹ́ apanupọ̀ ká ṣe radiyallahu ní ìgbà mẹ́ta kó mọ jẹ́ ti bàbá Maulana Sheikh Alhaji Abdulrazak. radiyallahu ta'ala anhu. ìyá Ọlọ́run kó bá a ṣe àlékún gẹ̀ fún bàbá wa náà. àmín. radiyallahu ta'ala anhu. radiyallahu ta'ala anhu. radiyallahu ta'ala anhu. àmín. a fi alibarika bàbá náà a fi kí bàbá wa Khalifa lọ́dọ̀ àwọn ẹlẹ́kọ̀ọ́ wọ́n ní ọdún ní lọ́dọ̀ wa ìṣá ìmọ̀fólókò wa láti ìgbà tí ẹ ti ń rè wá bọ̀ adá yín mà a sì mọ̀ yín tán yányán gẹ́gẹ́ bí bàbá wa ṣe sọ pẹ̀lú ògo Ọlọ́run àní sẹ́yìn àwọn ò sì ní rí àléébù yín láéláé. àmín. àdúrà táwa máa ṣe fún yín ní kọ̀kọ̀ ní gbangba òun náà ni pé ní imatukum da'iman. wa dawlatukum sarmada. bíjà Maulana Sheikh Alhaji Abdulrazak. radiyallahu ta'ala Ọlọ́run jàre yín pẹ́. àmín. pẹ̀lú ògo Ọlọ́run alibarika àwọn tẹ fi wí ní alẹ́ yìí ọdọọdún lẹ́yìn mọ̀ pààrọ̀ ọkọ̀. ẹ má bẹ́ẹ̀ bínú ni kó bínú kí mọ́tò mọ́ máa dá yín dúró mọ́. abẹ́káyé rí yín kọ́ dá yín mọ̀ pé àlífà wa ní Ọlọ́run ní fi yín pamọ́. bákan nẹ́bí wájú Ọlọ́run. sallallahu alayhi wa mo fi sallam. bàbá wa Khalifa mo fi ń kí bàbá wa Maulana Sheikh Alhaji Ibrahim bọ́n Maulana Sheikh Alhaji Abdulrazak. radiyallahu ta'ala anhu. bàbá corporate Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́. àmín. alibarika nẹ́bí wájú Ọlọ́run. sallallahu alayhi wa wala sallam. la ilaha illallah. muhammad rasulullah. àwa fi gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ ẹ̀jẹ̀ bàbá mo fi ń kí gbogbo ẹ̀yin bàbá wa lẹ́yọ kankan torí àkókò àti bọ́jẹ̀tì pé bàbá ṣe mọ̀súwò ó dé láfta 3 a sì fẹ́ gbádùn gbogbo àwọn àbá tó kù mo kí gbogbo bàbá wa Khalifa láti Lambẹ́ mo kí yín púpọ̀ bàbá ṣe Muizudeen láti Mẹ́ran a kí yín púpọ̀ salamun. bàbá wa láti
ìlú Ìkòròdú Allahu Maliku Razak akíyín púpọ̀ bàbá wa Adimi àgbà mo kíyín púpọ̀ mo wá fi gbogbo tìyàn lápapọ̀ tí mò ń kí mo fún kí àwọn bàbá wa Khalifa bàbá wa Sheikh Abdul Wahab láti ìlú Ẹ̀gàn akíyín púpọ̀ bàbá wa Khalifa látọ̀dọ̀ bàbá wa Sheikh Abdul Rahman láti ìlú Èjìgbò akíyín púpọ̀ ẹ dákun ẹ bá ń fi ṣe bàbá jẹ́ nílé wípé àmọ́rírì wíwá yín sí bíbáyìí Ọlọ́run jẹ́ kí àlàáfíà bàbá máa lékún ní gbogbo wa. Àmín. Alibarika nẹ́bí wájú Ọlọ́run. Sallallahu alayhi mo wa wá fi sallam. gbogbo àwa bàbá ẹ dákun ẹ má bínú àkókò ni mò ń wo mo fi kí màmá wa Sayyida Aisha ẹ dákun ẹ jẹ́ sọ pé radiyallahu anha. Radiyallahu anha. ìyá ẹ máa ń tọ́jú wa púpọ̀ gbogbo àtọ́ máa ń ní ká máa ń kà sára bí ká lọ ra màálù wa nìbàdàn abádọ́dọ̀ ọkùnrin ọba àkọ́kọ́ di àmàlà náà Ọlọ́run nípa yín fún wa ìyá dáadáa Àmín. ọlá nẹ́bí wájú Ọlọ́run. Sallallahu alayhi wa mo fi tí sallam. wọn kí Sayyida Fataha àwọn ìyá ti wà nìyẹn nínú ilé wa ń bí báyìí Ọlọ́run ní jí ó bàjẹ́ Àmín. bàbá wa Ujuba Sàmán ẹ kú tọ́jú wa o agbára ò ní pín o. Nam mo wá fi àwọn bàbá àti àwọn ìyá wa yìí mo fi kí gbogbo òkàlẹ̀ lápapọ̀ gbogbo council of mukadamun lábẹ́ bàbá wa mo kí yín o mo kí gbogbo jama lápapọ̀ pé salamu alaykum wa rahmatulahi wa barakatuhu. Wa alaykum salam wa rahmatullahi wa barakatuhu. ẹ dákun àkókò ò ní gbà wá láti tẹ́ra lẹ̀ nítorí wájú àwọn àgbàlagbà wa ṣùgbọ́n àá ṣe kalimatun wajiza eléyìí tí àwọn bàbá fi rán wa. àkọ́kọ́ a fẹ́ gbádùn àwọn bàbá wa níjókòó yìí bàbá sì wo ìjókòó tí wọ́n kọ́ wa ìjókòó ẹ̀kọ́ ni ṣùgbọ́n ẹ̀kọ́ tá a kọ́ lára wọn náà la wá fẹ́ fi nura wa káwa náà lè rí nǹkan mú lọlé. wọ́n sọ kẹ́límà kan lẹ́ẹ̀kan tẹ́mi dì mú wọ́n ní bàbá ṣe Kamilu fa tẹ̀sùbá àmọ́ nígbà tí wọ́n sì ń fa tẹ̀sùbá iṣẹ́ ńlá ni wọ́n ń ṣe. èmi náà wá flashback ní ọdún tọ́lọ́run ní kí á mara lẹ́yìn pé àbá fà mí lọ́wọ́ wọlé pé wá àfà bó ní gbèsè ayé ẹ̀yin tó kọ́kọ́ sọ́njọ́ náà ni pé lọ múwèé wá ká kọ àdúrà fún ọ. jàmọ́ ẹ̀ jẹ́ agbọ́lọ̀ ń tóbi. Alhamdulillah. bàbá yìí ló jẹ́ kí á mọ pàtàkì ń tà ń pè ní àdúrà. ṣùgbọ́n ní sàmánì tá a wà yìí bàbá tó àfà mi lọ wàláhì kò ní jẹ́ ká kọ àdúrà fún ẹ kọ́ ló sọ. ọmọ ewé gbá ọmọ ewé àwo lókù tí ó máa júwèé mọ̀lánà Ọlọ́run nípa yín fún wa. Àmín. níbi ọdún 5 sẹ́yìn ńgbà tá à ń tún yàrá tó àwọn kanáàsì tẹ kọ́kọ́ kọ fún wa ńgbà náà tí ká tú olórí ọmọ kéwú bẹ́ẹ̀ mo wá túlé kàn án mo wá rántí ìgbà náà wípé ńgbà a máa ń lo language kan pé from pali to pali kanáàsì to kanáàsì mọ̀lánà Ọlọ́run nípa yín fún wa. Àmín. ẹ̀kọ́ tá a wá fẹ́ kárí mú bẹ́ẹ̀ náà ni ahamiyatu dua ẹ jẹ́ agbọ́lọ́ ń tóbi jàmá. Alhamdulillah. eléyìí tí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ti wá pàdánù ẹ̀ ní sàmánì tá a wà yìí. bí Ọlọ́run bá tarí ẹnìkan wá bá yàn lé ní sàmánì yìí tó bá wá kú àlàyé bolẹ̀ tó ní gbá ń ṣeun nǹkan ń ṣeun báfa bá wa sọ fún wípé àbáyín ṣàdúrà yóò kọ́ wo àfa yẹn níwò pé ṣáfà yìí gbádùn ṣá tó mọ nǹkan tí ń ṣe. kí la fẹ́ fàyọ fún wa ni pé àtẹ̀lé bàbá Maulana Sheikh Kamil Radiyallahu ta'ala anhu. lọ́dún kan lọ́dún ẹnìkan tí mo forúkọ bò láṣìírí wàláhì orí ìnira ló wà for more than a month. ìròyìn wa kan bàbá pé lágbẹ́jà níkẹ́ wà kírísítẹ́nì tún ní o oríṣiríṣi ojúlé ló ti tójú bọ̀ bàbá wa sọ fún pa afẹ́ wa ṣàdúrà fún ọ ó láì mọyì àdúrà ni wọ́n ti ṣe. kẹ́límà kan tí bàbá sọ ń jọ́ náà tèmi ò lè gbàgbé tèmi náà sì ń lòdì ní òun náà ni pé wọ́n ṣe tiwọn ni wọ́n ṣe wí tèmi fẹ́ ṣe fún ẹ. nítorí wípé ọ̀tọ̀ ni ká ṣàdúà ọ̀tọ̀ ni kí Ọlọ́run ọba tẹ́wọ́ gbàdúà lọ́wọ́ yàn. ara bàbá yìí láti kẹ́kọ̀ọ́ pé béèyàn bá tafà èèyàn máa tọ́ ni pé kí ló mú. ọwọ́ ṣàdúà fún yàn òbí léèrè pé sọ ọ́rá pẹ̀rẹ́ ìwọ àdúrà ò lọ sí ọ sì wá ṣàdúrà tí ò ní lápá lára yàn.
fúnra ara Ọlọ́run ọba ó jẹ́ ká mọ pàtàkì ń tàn pè ní àdúrà. Mọ̀lánà wa sọ fẹ́ ni pé wọ́n ṣe wí tí mo fẹ́ ṣe. Jàmáà ọkùnrin wa wà ṣọ́ọ̀kì ó dẹ̀ wá ṣe tiyín wò. Bàbá wa kó wa dání níjọ́ náà. Àwa bẹ̀rẹ̀ àdúrà ní déédéé aago 10 àárọ̀. Ẹni tí ó lè dìde more than a month. Ìgbà tí ó fi di aago 4 ìrọ̀lẹ́ ó bá dìde jókòó ló bá lébi ń pa òun. Allahu akbar. Àwọn ìyàwó wa ń sá sọ̀tún sósì pé ó mà lébi ń pa. Bàbá ní ẹ fún lóúnjẹ. Ó wá jẹun tán ó bá tún dìde dúró. Ẹsẹ̀kẹsẹ̀ bàbá sọ pé subhana rabbika àwọn náà bá parí ẹ̀. Rọ́bẹ̀lẹ̀ yín sátì àmáyá sùn fún bàbá láti parí àdúrà ti gbà. Arákùnrin wa wò báyìí pé àdúrà ti gbà bàbá ládùúrà ti gbà ìdúwọ̀ lọ ti dìde yìí. Láti orí òkè ẹni tí yóò jáde more than 1 month ó wá sin bàbá bọ́ọ̀lẹ̀ síbi ọkọ̀ tó sì tún jàmàlà. Ẹ gbọ́ lọ́run tóbi. Allahu akbar. Eléyìí la fẹ́ kó ní kálukú wa mọ̀ wípé Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Ó jẹ́ kí a mọ̀ àmọ̀dájú wípé àdúwáwù ó wà lè ìbáàdà. Ẹ gbọ́ lọ́run tóbi. Allahu akbar. Wàláhì tàláhì nígbà tí wọ́n fi ń kọ́ wa ní ilé kéwú nípa tá ń pè ní fíkíù. Nígbà débi sọ̀láàtì. Nígbà tí wọ́n tú wa sọ̀láàtù fún wa ní tí wọ́n sọ fún wa náà ni pé àsọ̀láàtù lóga àdúhàù. Nígbà wa ti wá rí eléyìí mú pé àdúrà gangan ni ìbáàdà. Jàmáà kí ló wá ń dààmú fún? Kí ló wá gbé Ọlọ́run jù sílẹ̀ fún tó wá ń sá káàkiri? Láì ní wọnú àyá Al-Qur'ani ní ta fẹ́ ká dì mú ẹ dákun nǹkan kan là á fún wa afẹ́yẹmọ́ bínú àní lo àyá púpọ̀. Ẹ bá mú àyá ẹyọ kan tí Ọlọ́run ọba fi sọ̀rọ̀ nípa àdúrà. Wa qala rabbukum ud'uni astajib lakum. Ẹ dákun jàmáà Ọlọ́run ọba ní ń bá wa sọ̀rọ̀. Ọlọ́run ọba ní ad'uni astajib lakum. Ẹ pè mí wọn ó dá yín lóhùn. Ibo ló wá fi Ọlọ́run tiẹ̀ sí tó lè pé. Ó wá gbé Ọlọ́run tó ń bẹ lọ́dọ̀ ẹ tó súnmọ́ ẹ ju ká sọ ọ wá gbé jùlẹ̀ ọ wá ń sáré lé nǹkan mi. Wàláhì ó dààmú pé. Àyà yẹn wá tẹ̀síwájú ó sọ wípé alladhina asabat umul. Ibẹ̀ kọ́ àyà tẹ́ ń kà lọ gangan. Àyà tẹ́ ń kà lọ gangan. Lakum anna allazina yastakbiruna anil ibadi. Ọlọ́run jẹ́ kó yé mi àti ẹ ká lè mọ pàtàkì ń tán pè ní àdúrà gangan. Mo sọ fún wa lẹ́ẹ̀kan wípé àdúrà wal ìbádà. Ọlọ́run wá ń jẹ́ kó yé wa wípé alladhina yastakbiruna min ibadati. Àwọn tí wọ́n ríra wọn tó rí bá wọn tóbi ju ìsìn èmi Ọlọ́run ọba lọ. Àwọn tí wọ́n ríra wọn pé kí ni mo fẹ́ bẹ Ọlọ́run ọba fún. Àwọn tí wọ́n ríra wọn pé mo ti ju kí n wá sọ pé Ọlọ́run mo fẹ́ nǹkan báyìí lọ. Ìwọ náà mọ̀ pé ọmọ tó o bí tí ò lè sọ fún ọ pé dáàdì mo ní nǹkan báyìí ọ̀ ní fún lẹ́tọ̀ọ́ ẹ̀. Ọmọ tí ń lọ léèwé tí wọ́n béèrè pé mú nǹkan báyìí wá léèwé tí ò bá sọ ń lé kí ni wọ́n bàbá fẹ́ fi lé lọ́wọ́. Láàyè yẹn lọ́lọ́run ti jẹ́ kó wáyé wa wípé ìwọ tó ń ṣe báyìí ṣe mi Ọlọ́run kí ni mo fẹ́ bẹ̀ ẹ́ fún why me wallahi tallahi summa billahi. Àyà yẹn sọ fún wa wípé afáàká sayadikuluna jahannama dakilina. Màá dà yín wọnú ná tí ẹ̀rọ gírígírí wọnú ná nípa pé ọ̀ṣẹ̀ kọ́ńkínà ṣe mi Ọlọ́run. Ọba wa lọ ń kí wọn. Ọwọ́ àgbàgbé Ọlọ́run láti bẹ̀ wàláhì ìyà ó jẹ ọ́. Eléyìí ni ó jẹ́ ká máa mọ̀ dájú wípé wàláhì tallahi summa billahi ọ́ máa bẹ́ẹ̀ ni. Àwọn bàbá wa ń lẹ Yorùbá wọ́n ní láǹbẹ̀ lọ́lọ́run bí orúkọ ìlú kan. Bọ́bá lọ́ọ̀ ní ibẹ̀ wàláhì yóò ṣe ń tọ́ fẹ́. Fa iza sa'alaka ibadi anni. Àfà kalimatu wajiza la fẹ́ ṣe ẹ má jẹ́ àlọ́ jìnnà. Ìkárà táwa fẹ́ mú wa ń bẹ̀ kọ́ lè mọ̀ wípé
Ad-du'a'u wal ibada. Nínú ìlú kan, ìlú náà ò tóbi púpọ̀. Arákùnrin kan bẹ́ẹ̀ ó wá jẹ́ kápẹ́ńtà. Nígbà sàmánì tá a wà yìí ni kápẹ́ńtà ti pín yẹlẹyẹlẹ láti ní àwọn tí ń ṣe fọ́níṣọ̀. Àwọn kan ní kápẹ́ńtà, àwọn kan ní. Nígbà náà kápẹ́ńtà náà ní kanlé ní kànga. Ọba kan wá ń bẹ nílùú náà tó jẹ́ ọ̀rẹ́ tímọ́tímọ́ sí kápẹ́ńtà yìí kó tó gorí oyè. Tẹ̀mọ́ ẹ gbọ́ lọ́n tóbi dáadáa. Allahu akbar. Kápẹ́ńtà yìí wá jẹ́ ẹni tó súnmọ́ lọ́n dáadáa. Ọjọ́ wa ń gorí ọjọ́, oṣù ń gorí oṣù. Kápẹ́ńtà yìí nìkan ní bá kábíyèsí ṣe gbogbo iṣẹ́ tó bá fẹ́ ṣe. Jàmáà, èdè àìyedè wá wáyé láàrin òun àti kábíyèsí. Ọ̀rẹ́ ọba tí ń ṣe kápẹ́ńtà wa ń bẹ kábíyèsí ọjọ́ kìíní, ọjọ́ kejì kábíyèsí ló ń rọ́ o. Abáti ẹ̀ wá jọ ọjọ́ rẹ̀ ọmọ kò tí mo wà ní pé mo ti jù bẹ́ẹ̀ lọ. Ọbẹ̀ kábíyèsí ọjọ́ kẹta ọjọ́ kẹrin kò gbọ́ o. Bàbá yìí tún wá kó gbogbo àwọn àjòyè àtàwọn tó tún lẹ́nu ńlù ẹ bá ń bẹ ọba. Wàláhì kábíyèsí lòun ò gbọ́. Nígbà wá péjọ keje kábíyèsí wá dájọ́. Kábíyèsí wá ń sọ fún bàbá yìí wípé lágbájá ó rí ọba fín. Ilẹ̀ Yorùbá ẹ̀mbásì rí ọba fín. Àwo wá wo gẹ́gẹ́ bí èdè Yorùbá ìtumọ̀ ẹ̀ náà ni pé wọ́n ó pa á. Kábíyèsí wá dájọ́. I pronounce my verdict. Pẹ̀lú ògo Ọlọ́run bá dijọ́ méje ní. Wọ́n ti ojú ẹ̀ báyìí ti dàbọ̀ wọ́n sì yọ ọ́ lẹ́yìn ẹ̀. Bàbá kábíyèsí bá sọ pé ó dáa mo ti gbà. Ṣùgbọ́n mo ní ìdí gbólóhùn kan ẹ bá yọ̀ǹda kábíyèsí. Kábíyèsí ní wí ń tọ́ wí. Kábíyèsí àti gbogbo ìlú mo fẹ́ tọrọ ni. Ìjọ́ méje ni kábíyèsí ni wọ́n ó pa mí wọ́n ní bẹ́ẹ̀ ni. Ẹni kí kábíyèsí yọ̀ǹda fún mi. Ìjọ́ méje yẹn inú ilé mi mo ti fẹ́ lò ó. Láti lè dágbére fún gbogbo ìyàwó àtọmọ pé ẹ fẹ́ dopó o. Ẹ̀yin ọmọ mi fẹ́ do ọmọ òrukàn o. Mo fẹ́ fi lélẹ̀ o. Báyìí ni kẹ́ ṣe ṣe o. Kábíyèsí ni mo yọ̀ǹda. Arákùnrin yìí wá padà sílé. Èròǹgbà kábíyèsí ni pé yóò sá lọ. Ó tún wá fi àwọn dòǹgárì méjì sẹ́nu ọ̀nà kó má bàa sá lọ. Arákùnrin wa lọ́jọ́ kínní ìyàwó wa ń bi léèrè pé ńgbà tó tọrọ pé ọjọ́ méje kan máa bẹ́ ńlé kí ni tó wá ṣe lẹ́sìn sá lọ. Bàtà arákùnrin tí ó fi di ìjọ́ kínní oṣù lẹ̀ lálẹ́ ó bá tilẹ̀kùn mọ́rí bá ń bẹ Ọlọ́run. Jọmọ ẹ jẹ́ agbọ́lọ́run tóbi. Allahu akbar. Gbólóhùn kan náà ní sọ fọ́lọ́run pé ya hayyu ya qayyumu tó bá yẹ pé ìwọ lọ́ọ́ bá láàyè tí kì í kú láíláí má fi ẹ̀mí mi lé kábíyèsí lọ́wọ́. Ẹ gbọ́ lọ́hùn tóbi. Allahu akbar. Arákùnrin wí bẹ́ẹ̀ ìjọ́ kìíní ìjọ́ kejì ìjọ́ kẹta. Ìgbà tí ó fi pé ìjọ́ keje àwọn dòǹgárì dé látọ̀dọ̀ kábíyèsí. Àwọn akànlẹ̀kùn ẹ̀ kókókókó. Ìyàwó ti ń tọ̀ sára. La ilaha illallah. Ẹ mọ bí jìnnìjìnnì ó ṣe máa mú obìnrin nulẹ̀ wípé ẹni tí mò ń rí tẹ́lẹ̀ wọn ò ní rí mọ́. Àwọn ọmọ ń dààmú nulẹ̀ pé a fẹ́ dọmọ òrukàn látẹ̀ní lọ. Oníkálukú wa ń sá lọ sábọ̀. Àwọn dògárì ń kanlẹ̀kùn. Bàtàkùnrin yóò bọ́ta nulẹ̀ tí ó ṣílẹ̀kùn. Ní èròǹgbà wípé kí wọ́n sọ fún wípé kán kì í mọ́lẹ̀ pé ó yá. Àwọn dògárì kanlẹ̀kùn báyìí lágbájá ṣílẹ̀kùn báyìí. Kápẹ́ńtà táwọn dòǹgárì ó wí báyìí. Àwọn olóyè ní kẹ́ máa bọ̀ bàbá kápẹ́ńtà o. Wọ́n ní kẹ́ wá kan kó sí kábíyèsí kábíyèsí ti kú o. Allahu akbar. Jàmọ́ ẹ jẹ́ agbọ́lọ́run tóbi. Allahu akbar. Ẹ wo pàtàkì àdúrà tí ọkùnrin torí ẹ̀ tilẹ̀kùn mọ́rí nípa pé Ọlọ́run má fi ẹ̀mí mi lé kábíyèsí lọ́wọ́. Ìwọ náà tí wọ́n ń lé nínú ilé yín. Àbí wọ́n tó ń bá fà á ládùúgbò. Ta ló rò pé ó lè gbà ọ́ ná? Ta ló rò pé ó lè gbà ọ́ ná? Ta ló rò pé ó lè tú ọ sílẹ̀? Ta ló rò pé ó lè fà ẹ́ gòkè? Gbogbo ohun tó wú ọ lójú ta ló rò pé ó lè gbé ọ débẹ̀ ní rọrùn. Jàmọ́ èdè á sọ pé Allahu akbar. Allahu akbar. Èdè á sọ pé Allahu akbar. Allahu akbar. Ọ̀dọ̀ tí wọ́n bá mọ̀ pé Ọlọ́run ló lè gbé ọ débẹ̀. Ó sì mọ̀ pé àyè gbígbàdúrà lọ wà lálẹ́ yìí. Dákùnjọ́ dìde sórí ẹsẹ̀ ẹ̀kọ́ tẹ́wọ́ méjèèjì. Ànítọ́ ọba mọ̀ pé àdúrà rẹ ó gbà lálẹ́ yìí dákùn dìde kọ́ tẹ́wọ́ ẹ̀. Wá wojú àwọn bàbá yìí kọ́ sì dàníyàn.
wojú àwọn bàbá yìí kó sì dàníyàn kọ́lọ́n wọlé àlùbáríkà wọn níwájú ọlọ́run tá bá ń sọ pé àlùbáríkà wọn ní tí wọ́n ti fi pamọ́ síwájú ọlọ́run la fẹ́ jalè ń bẹ̀ gbogbo ntí ń dun oníkálukú wa lẹ́mìí ọlọ́run bá aṣọ dídùnú yárayára. يا من يجيب الدعاء àníṣe ntí ọlọ́run ọba ti ṣe nídùnnú fún wa ọlọ́run mọ́ sọ dẹkún mọ́. مدتغي في àlùbáríkà Maulana ظلمي Alhaji Ibrahim Niyas. رضي الله تعالى àlùbáríkà àwọn عنه. olówó orí wa tá à ń retí Salatul Fati. سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. jama ẹ jẹ́ apariwo Ọlọ́run ẹ jẹ́ ní Allahu Akbar ẹ jẹ́ ní Allahu Akbar Allahu akbar. ẹ jẹ́ sọ pé Allahu Akbar kabiran Allahu akbar kabir. likulli baitin babun wa likulli babun miftahu.